Àbíkẹ́ Ṣúgà ti tàn mọ́lẹ̀ sí gbogbo àwọn nǹkan tí ò yé wa láàrin Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbádùn ètò. Kí ló fàjà láàrin Àbíkẹ́ Ṣúgà àti Tóyìn Abraham? Ṣé ẹ rí tí ń ṣẹlẹ̀ yìí? Gbogbo indọ́sítírì pátá ní ti máa ń ṣẹlẹ̀. Gbogbo indọ́sítírì ní máa ní nọ́mbà 1, ní máa ní nọ́mbà 2. Tó jẹ́ pé tọ́mọ kan bá ń bá nọ́mbà 1 ṣe, kò ní fẹ́ jẹ́ ó bá nọ́mbà 2 ṣe. Ẹ máa bá mi ká lọ o. Gẹ́gẹ́ bí Àbíkẹ́ Ṣúgà bó ṣe yànnàná ẹ̀ níkànnì ayélujára, ó ní Fúnkẹ́ Akíndélé lòun kọ́kọ́ mọ̀ kóhun ò tó mọ̀ Tóyìn Abraham. Àtìgbà tóun ti ń ṣiṣẹ́ nílé iṣẹ́ TV kan lòun ti lọ sí audition Fúnkẹ́ Akíndélé, èyí ò ní sin wáhùn tí wọ́n sì fóun iṣẹ́ nígbà náà. Látìgbà náà ni relationship òun àti Fúnkẹ́ Akíndélé ló ti bẹ̀rẹ̀ tó sì ti ń pè òun síṣẹ́. Bó lòun ṣe wá mọ̀ Tóyìn Abraham? Ẹ máa bá mi ká lọ, ẹ máa dì í lẹ́yọ kọ̀ọ̀kan o. Ṣé ẹ̀ ń pé kí ló fàjà láàrin Àbíkẹ́ Ṣúgà àti Tóyìn Abraham tó fi di pé ó blọ́ọ̀kù ẹ̀ níkànnì ayélujára? Àwọn blogger wọ́n ti wá ń lọ sórí péèjì ẹ̀, wọ́n lọ ń sọ̀rọ̀ tí kò dáa, wọ́n lọ ń sọ̀rọ̀ ọkọ̀ bákùngbé. Ibẹ̀ gan la ń lọ o. Ṣùgbọ́n bó ṣe yànnàná ẹ̀ káwọ̀ gan pé kó lè bá yín torí pé fídíò náà gùn. A sì mọ̀ pé ẹ ti ń dúró dè wá ká wá fún yín bó ṣe ń lọ níkànnì ayélujára. Ó ní nígbà tóun kọ́ṣẹ́ télọ̀ tán tóun wò pé kámúkànmọ́kan kówó lè dodidi, òun wá ra machine òun tóun fẹ́ fi máa ránṣọ. Ó pòstì fídíò machine òun síkànnì ayélujára. Ibẹ̀ làwọn ènìyàn tí bóun share ẹ̀, tí wọ́n ti ń bóun share ẹ̀, tí wọ́n ti ń bóun share ẹ̀. Ibẹ̀ ni fídíò náà ti kan Tóyìn Abraham ló ti kà lára. Ló ti kọ́kọ́ mẹ́sẹ̀jì òun, ẹ máa dé o, ó ní fún Tóyìn Abraham ló kọ́kọ́ mẹ́sẹ̀jì òun pé I like your energy. Ó níbẹ̀ ló ti wá béèrè pé èló ló ra machine rẹ, mo rẹ́dì láti sanwó tó fi ra machine rẹ. Ó ní kì í ṣe pé Tóyìn ló fínúfíndọ̀ lọ ra machine fóun. Ìgbà tó rí pé fídíò náà ń trendy ló náà ń jump lórí tó ń trend ló fi fóun ní 50,000 naira owó machine òun. Ibẹ̀ ni relationship òun àti Tóyìn Abraham ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Ìgbà tí relationship bẹ̀rẹ̀, kí ló wá ṣẹlẹ̀? Ẹ máa bá mi ká lọ. Ìgbà tí òun wá lọ fún audition Fúnkẹ́ Akíndélé, ìgbà tó fẹ́ ṣe Jennifer's Diary, ibẹ̀ lòun ti pàdé Tóyìn Abraham tóun fojú kàn báyìí pé èèyàn ń fojú kan sẹ̀lẹ́ẹ̀bù téèyàn nífẹ̀ẹ́ sí. Òun fojú kàn, inú ẹ̀ sì dùn, àwọn kíra. Tóyìn Abraham wá bi òun pé ó wá ṣe audition síwọ náà tó fẹ́ di gbajúgbajà tí ó mọ̀ ṣeré ni. Ó ní màmá, ó wù mí kémi náà mọ̀ hàn nínú TV. Ó ní bẹ́ẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ gangan. Fíìmù alákọ̀ọ́kọ́ tí Tóyìn Abraham pè òun sí, ó ní Aago Aláago. Òun lọ múvì náà, òun gan-an ni ẹni tí wọ́n máa ń pè ní lead role tó jẹ́ pé òun ni múvì náà dálé lórí tóun jẹ́ number 1 cast. Èló ni Tóyìn fóun? Ó ló fóun ní 50,000 naira. Ẹ máa dé o, àti ń débi tá à ń lọ. Ẹ sá farabalẹ̀ kẹ́yìn ó máa gbọ́ kẹ́ẹ̀sì sí àyẹ̀ dáadáa. Ẹ̀yin náà lẹ́ẹ̀ dájọ́ ta ló jẹ̀bi nínú Àbíkẹ́ Ṣúgà àbí Tóyìn Abraham. Ẹ̀yin náà mọ̀ pé fídíò kan trending jù ní tí Fúnkẹ́ Akíndélé tí ò pè Tóyìn Abraham. Àsìn tó ń lọ ní indọ́sítírì àsọpọ̀ ju táwa ń rí lọ. Ẹ máa bá mi ká lọ. Múfì ẹlẹ́ẹ̀kejì tó tún pè òun sí, ó ní Ìjàkùmọ̀. Òun ló tún sì ṣe lead role ńbẹ̀. Ó tún fóun ní 50,000 naira. Ẹ máa dé o. Ìgbà tó wá di múfì ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yìn Màláíkà táwọn fẹ́ ṣe Màláíkà. Ó ní síwájú kí Tóyìn Abraham ó tó pè òun fúnṣẹ́ Màláíkà ní Fúnkẹ́ Akíndélé ti pè òun. Ó sì lóun ti ń bá Fúnkẹ́ Akíndélé ṣiṣẹ́ tó jẹ́ pé tí Fúnkẹ́ Akíndélé bá ní ìdí òun fún àwọn fọ́nrán kéékèèké tí wọ́n máa fi ń promote movie, ìgbà míì ó lè fóun $600,
ó lè fóun ní $800 ẹ máa dé o $600 sí 50,000 ibì kan là ń lọ. Òun wá ní òun wá turn down Fúnkẹ́ Akíndélé fún Tóyìn Abraham láti lọ ṣe iṣẹ́ màláíkà, ṣùgbọ́n àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ibi tóun ṣe nínú màláíkà wọ́n padà gé kúrò. Olódùn pé mo fi iṣẹ́ Fúnkẹ́ Akíndélé lẹ̀ tó yẹ kí n gba dọ́là, mo wá lọ ṣiṣẹ́ màláíkà, ṣùgbọ́n ó ló fóun lówó níbi iṣẹ́ màláíkà. Èló ló fóun? Ó fóun 500,000 naira. Ibi tó lògùn tí wàá mọ̀ sàlàdé yìí kí ló wá fàjà gangan. Ó lóun wá rí i pé tóun bá ti kọ́mẹ́ǹtì sórí péèjì àwọn tí Tóyìn Abraham tí ò láìkì, yóò sáré pè òun láago pé mo rí tó kọ́mẹ́ǹtì sórí kinní, kí ló ṣẹlẹ̀? Òun ti rí i pé ó ti fẹ́ di wí ìgbà pé wọ́n bá fi èèyàn sọ́ọ̀yàn, èèyàn monitoring spirit. Òun wá wò pé èmi ò fẹ́ léyìí. Tẹ́ ẹ bá sì gbàgbé irú ẹ̀ náà ṣẹlẹ̀ ń Fújì ní kọ̀pẹ́kọ̀pẹ́, ní ìfẹ́ padà lọ bẹ̀ òun, ó ti yé yín ní tí mò ń sọ. Ó wá ti pé tóun bá ń kọ́mẹ́ǹtì, màmá ò máa pè òun pé kò yẹ kó ṣe báyìí, báyìí ni kó ṣe. Nǹkan kan wá ṣẹlẹ̀ tó dá wàhálà lẹ̀ gangan. Ó ní ìgbà táwọn ń ṣe movie production táwọn ń promote màláíkà. Ṣé ẹ mọ̀ yìí pé Fúnkẹ́ Akíndélé náà ti ṣe movie rẹ̀? Fúnkẹ́ Akíndélé wá pe mọ́níjà òun. Òun fẹ́ kí òun ó bóun ṣe production movie òun. Oníṣùgbọ́n òun mọ̀ pé kò lè ráyè, ṣùgbọ́n òun fẹ́ kó bóun unbox Infight. Ibẹ̀ gan wá ní wàhálà ti ṣẹlẹ̀. Òun wá gbà sí Fúnkẹ́ Akíndélé lẹ́nu látàrí pé kò síjà láàrin òun àti Fúnkẹ́ Akíndélé, kò sì síjà láàrin àwọn àti Tóyìn Abraham. Àwọn ní ẹjọ́ mọ́ tó jọ bá wọn tí wọ́n jọ ń jà lé lórí. Ọmọ sẹ́lẹ̀ mi jẹ́ kí n ṣiṣẹ́ mi kí n gbowó mi. Àsìkò òun ò sì máa ti unbox Infight ló wá dá wàhálà lẹ̀. Ó ní bí Fúnkẹ́ Akíndélé send Infight tóun unbox ẹ̀, òun bá post ẹ̀ sí ìkànnì ayélujára. Bí Tóyìn Abraham ṣe rí fídíò náà, ó ló ti pè òun ò gbé kọ́. Bó ṣe bẹ̀rẹ̀ sí dá mẹ́séèjì bolẹ̀ èèyàn lórí Instagram lórí DM òun nù. Kí la gbé kí la jù tí wọ́n fi yín sọ mi ni, ó ṣe lè tó báyìí. Irú tí mo bẹ̀bẹ̀ fún kọ́ yìí, ń bẹ̀bẹ̀ kéèyàn máa jẹ́ godmother mi. Mo ní ìyá ńlé, ẹ ṣiṣẹ́ kí n ṣiṣẹ́ kẹ́ fún mi lówó mi. Ó lélẹ̀ ló sádà yánpọnyánrin ilẹ̀ tí Fúnkẹ́ Akíndélé tí Tóyìn Abraham tó fi blọ́ọ̀kì òun níkànnì ayélujára. Kò bóun sọ̀rọ̀ mọ́. Òun tún wá bẹ̀bẹ̀, nígbà tó ń bẹ̀bẹ̀ ló bá di wípé kò ṣe dáadáa sóhun mọ́. Òun wò pé ọfọ́n ti tọ́ gbẹ̀gìrì kó ń kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀. Bóun náà ṣe wò pé yóò ní part 2 mò ń bọ̀. Ó tún sọ àwọn nǹkan kan tó tún deep jù báyìí lọ, àti pé kí ni Tóyìn Abraham kí lòun náà sọ. Ẹ máa bá mi ká lọ subscribe, mo ń padà bọ̀ láìpẹ́.